wọ́n mọ sars wọ́n mú piano wọ́n sọ fún ìdìbò tó àyìnbó ṣàbà ìṣòro. àmọ́ bá wá sí àgbà ìjọba wọ́n lè túbọ̀ sọ bẹ́ẹ̀ tó lẹ́nu ìbọn pò ní tàbí olóòpọ̀ oríṣi ló máa ń ṣe mí tí mo sọ pé lẹ́yìn pé wà á ìdò pé pàṣẹ olóko. mo sọ fẹ́ nìyẹn lórí tí òṣèlú nínú fújì pàṣẹ ló jẹ́ kó ṣẹlẹ̀. ẹ má jẹ́ àpọ̀lọpọ̀ jẹ láyé àtijọ́ olóyè ní wọn sáré gbé wa àwọn ọmọ òun lọkọ àwọn ìdílé tẹ́lẹ̀ tẹ́lẹ̀. ìgbà báyé dáyé bàbá jẹjẹ ìgbà tí kí wọ́n di ọtí méjì tó bá ṣe láàdúgbò ṣì bá dìbò wọ́n wọ́n dàgbà sómọ́ mi lára wọ́n á kì wọ́n á tún fún mi lówó sẹ́yìn bọ́ lọ́hùn ló ń tẹ̀yà òdòdó ọmọ ọ̀rọ̀ ọ̀làdí ìlú. ọlọ́pàá ọ̀yọ́ ìjàmbá. gbogbo ẹni bá ń tó búlẹ́jà ọ̀rọ̀ ayé adébúlé orí ọmọ ayé àtọ́kù. báyìí àlàbà èèyàn tó ti lórí èmi ọ̀rọ̀ kó máa bí ẹni tí ó ní mọ́ owó. ṣèwé láwọn ilé lọ́wọ́ kúlẹ̀ tí àwọn àyè àdébúlé. ẹ̀yin lọ́wọ́ ìlú àkókò ìkọ́jà yìí ní aláàbò ọ̀hún tó ti dúró fún ìṣòro.
wọ́n sì sí wọn gbá wọ́n sára ìbàdàn. Wọ́n láwọn ló ṣàánú obìnrin tàbí. Wọ́n láwọn ló ṣàánú obìnrin. Ìyọjú kan tún ọ̀gá.
àjọyọ̀ àwọn tá a náà bá ní ìyẹn ọ̀gá rẹ̀ yẹn àpà ọgọ́ ọ̀gá rẹ̀.
ṣe dáadáa nínú ayé òkúlé làbàgàmì àlọ́bí òṣèlú. Ẹjọ́ tó kọ́ bá kẹ́ ẹ̀ sọ́kè. Ọmọ bá a ṣe láàbàgà. Tí a fi bá lọ́wọ́. Ẹ̀fọ́ oyè náà ni àjọ níbi ìwúyẹ̀. Ẹlẹ́fọ́ oyè náà ni a. Ilé àìsàn ló jẹ́ abẹ́fẹ́. Thank you everybody. Àtòdì ní kí gbogbo yín bá ṣe ẹ̀fọ́ àpálẹ̀ ogún yẹn lábàgà ní àlàyé ìṣòro. Ẹni bá kọ́ ilé ìwé làbàgà bá ṣe ẹjẹ́ kọ́ wọlé. Àwọn oníbàárà yẹn sí ìwé làbàgà bá ṣe ẹjẹ́ àríyàn sí ara. Òwe àpọ́nlé ìwé làbàgà bá ṣe ó mọ́tò. Òwe dáàbò yẹn àpọ́nlé ìwé làbàgà bá ṣe ó mọ́tò bí pé ẹlòmíì tí ó wá ó ti ń wá kórì. Òwe dáàbò yẹn àmọ̀kù làbàgà bá ṣe ó pé ní ṣéyìn. Òkè bẹ́ẹ̀ yẹn láti kọ́ ọ́ lábò. Ó máa ń yóò ní wọ́n ṣe ò àtòṣe àtiṣẹ́.
wọ́n pè é o. Ogun olórí náà máa ń lọ. Àwọn mẹ́ta rèés. Èèyàn ṣe sẹ́yìn náà wọ́n mọ̀ ṣe lọ. Wọ́n ti ṣe ẹ̀kọ́ mọ̀ ní àbí òṣèlú wọn. Yorùbá sáà àgbọ̀ṣe. Aṣọ́jọ́. Ilé ọjọ́ sábà kò ní àbí àbò ní ọ̀pá aláṣọ.
Ogunu, Oṣolẹ́ni Mọ́ní, àwọn ìṣẹ̀lẹ̀ sórí orí. Olha aqui o score.